A kú dédé àsìkò yìí. Mo kí ẹ̀yin olólùfẹ́ mi nílé ní oko, ní ẹ̀yìn odi, níbikíbi tí ọwọ́jà atẹ́gùn ètò ìbáfẹ́ dé. Èmi ọmọ yín náà ni Dr. Hafiz Abọ́ládé, ọmọ Arámidé. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní dì. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní jẹ́ ìpín mi àti yín o. Orogodo ayé ò wá nílùú fún gbogbo wa jó. Ṣé a ti wá nǹkan fìdílé? Ṣé ẹ ti fìdílé nǹkan? Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tá bá ti wà lórí ètò yìí, gbogbo àwọn nǹkan tí mo máa ń mú wá, àwọn nǹkan tí ó jẹ́ níhù náà ni. Mi wá gbé ètò yìí kalẹ̀ láti máa fi béèrè owó lọ́wọ́ ẹnikẹ́ni, láti fi ran àwọn èèyàn lọ́wọ́. Torí ẹ̀ mo fi gbé ètò yìí kalẹ̀ fẹ́yìn olólùfẹ́ mi. Mi wá béèrè owó o, mi ò béèrè owó. Àmọ́ ohun tí mo fẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi náà ni pé ẹ bá mi subscribe, ẹ bá mi share program yìí, ẹ bá mi like, kí ẹ comment. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ń fún mi ní ẹ̀bùn ní ọlọ́kan òjọ̀kan. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tí ẹ ń fún mi ní ìmọ̀ràn. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà. Àgbà ò ní tán lórílẹ̀. Níbikíbi tí àwa ti mú owó láti fi ra data tí ẹ fi ń wò mí, ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Orogodo ayé ò wá nílùú fún gbogbo wa jó. Ẹ̀rí èyí tí mo mú wá fún wa lónìí, òun náà ni nítorí àwọn ẹni ibi, nítorí àwọn ọ̀tá. Torí pé ọ̀tá ń bẹ nínú ọ̀rẹ́, bẹ́ẹ̀ sì lọ̀rẹ́ ń bẹ náà nínú ọ̀tá. Ọ̀rẹ́ ń bẹ nínú ọ̀tá, ọ̀tá ń bẹ nínú ọ̀rẹ́. K'Ọlọ́run kó má fi sọ̀rẹ́ sọ wá. Kò sẹ́ni tí ò lọ́tá o. Gbogbo ọmọ tá bá ti bí láti inú oyún náà ló ti lọ́tá. Bá ti wá bí ọmọ yẹn sáyé, ẹ rí pé ọmọ táwọn bá bímọ, tí ọmọ bá wáyé, ọmọ máa ń sunkún ni. Torí pé ojú tó ń rí, àwọn ojú ìbẹ̀rù lọmọ yẹn rí. Ọmọ yẹn máa ké. Tí wọn ò fẹ́ kó wáyé. Ó tún wá wáyé náà, ó tún ti wáyé. Àwọn ọmọ wo bọ́ọ̀sì lùgbé sí ayé. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ làwọn ọ̀tá. Ẹ̀jẹ̀ tán ti bí wa náà ti bí àwọn ọ̀tá ti wà pẹ̀lú wa. Ọlọ́run máa fún wa ní ìṣẹ́gun ọ̀tá. Ẹ wá rí eléyìí, ó ṣeé ṣe bóyá ara ilẹ̀ kan. Torí pé kò sára táwọn èèyàn kì í dá. Ẹ ti ralẹ̀ lọ́wọ́ wọn, ẹ ti sanwó. Wọ́n tún wá bo ògùn mórí ilẹ̀ yẹn kẹ́ mọ́ lè rí ibi kọ́. Àbí kéèyàn dé orí ilẹ̀ yẹn, kéèyàn kú, wọ́n ti lé ilẹ̀ ní mọ́gùn. Tàbí kí n sọ pé bóyá wọ́n da ògùn sílẹ̀ fún èèyàn. Tí èèyàn bá tẹ ògùn mọ́lẹ̀, kò ní rán èèyàn. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ọjọ́ kan gẹ́gẹ́ bí àwa oníṣẹ́ ọwọ́. Torí iṣẹ́ tí mò ń ṣe, iṣẹ́ orí ilẹ̀ ni mo ti ń ṣiṣẹ́. Iṣẹ́ sáìtì ni à ń ṣe. Tí a mọ̀ sí building construction. Àṣé orí ilẹ̀ yẹn, ẹni tó ralẹ̀ yẹn gangan mọ̀ pé wọ́n ti fògùn sórí ilẹ̀ yẹn. Ẹni tó gbaṣẹ́, k'Ọlọ́run máa fi sọ ẹ̀ṣọ́ àwa tá à ń ṣiṣẹ́ káàkiri o. Ẹni tó gbaṣẹ́ náà mọ̀ pé wọ́n ti fi ògùn sórí ẹ̀. Wọ́n wá ń wo ta ni ó forí kó. Mo fi ọba tó ni mí, mo fi búra. Èmi ò kúkú mọ̀. Ìtajẹ̀ là ń wá káàkiri, k'Ọlọ́run má jẹ́ á pàdé tí ó jẹ wá. Èmi ò mọ̀. Ó kàn fi ilẹ̀ yẹn hàn mí pé ilẹ̀ tá fẹ́ ṣiṣẹ́ lé lórí leléyìí. Àṣé wọ́n ti bo ògùn mọ́bẹ̀ pé ẹni tó bá ti wọ orí ilẹ̀ yẹn, ẹni tó nílẹ̀ gan mọ̀ pé ògùn ti wà ńbẹ̀. Ẹ wo ìkà o. Àtẹni tó nílé, ẹ wá wò ìkà tán fẹ́ ṣe o. Wọ́n wá kí ẹnìkan kọ́kọ́ gun orí ilẹ̀ yẹn ná. Tẹ́nìyẹn bá ti gorí ẹ̀, àwọn náà mọ̀ pé tẹ́nìyẹn bá ti kú, iṣẹ́ ṣe nìyẹn. Èmi ò kúkú mọ̀. Mo fọba tó ní mí, mo fi búra. Mi ò lóògùn o. Bàbá mi ló lóògùn o. Àwọn irú iṣẹ́ báyìí náà, èmi ò mọ̀. Mo kàn gorí sáìtì yẹn tèmi ni. Èmi jẹ́ kọ́mọ́là sí sóko, à ń roko. Ká bẹ̀rẹ̀ iṣẹ́ ńjọ́ kejì. Àwa bẹ̀rẹ̀ iṣẹ́, ẹni tó níṣẹ́ gan ò wá bẹ̀. Ó handle iṣẹ́ yẹn lé mi lọ́wọ́. Ẹni tó níṣẹ́ jókòó, ẹni tó nílé jókòó. Bàbá tó nílé wá ń bi mí léèrè ńjọ́ kejì pé wọ́n ọmọkùnrin irú èèyàn wo ni ẹ́? Mo ní kí ló ṣẹlẹ̀ bàbá?
ilẹ̀ yìí wọ́n ti lé ilẹ̀ yìí ní mọ́gùn, àwọn làwọn sì ní, wọ́n lélẹ̀ ní mọ́gùn, ẹ wá pè mí kí n wá ṣiṣẹ́ ńbẹ̀, ìkà ni yín o, ṣé ẹ fẹ́ pa mí ni? Ẹni tó níṣẹ́ gangan mo wá pè é pé báyìí báyìí ni nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí báyìí, ó ní òun náà mọ̀, àmọ́ òun ò lè ṣiṣẹ́ ńbẹ̀ ló fi wá pè mí. Ọlọ́run má jẹ́ ká sì rìn, àní jáde lékú lọ́wọ́. Ṣé rí àwọn iṣẹ́ yìí tá bá ń ṣe ó dára fáwọn tá tiẹ̀ ń ṣiṣẹ́ káàkiri nínú sáìtì, ó dára gan. Bá mi lọ wá ìkamùdù, kòkòrò ìkamùdù ẹyọ kan tó ń dárìn fúnra ẹ̀, ànìkàndájẹ ìkamùdù, ẹ mú ẹyọ kan, ẹ wá lọ̀ mọ́ ẹyọ atare 9. Ìkamùdù ẹyọ kan, òun náà ń pè ní ìkandù. Kòkòrò yẹn, kòkòrò tó máa ń rùn báyìí tẹ́ bá mú lọ́wọ́, ó tóbi, ó ju èèrùn lọ, ó ju ìjàlọ lọ, ó ju kankan lọ, ó tóbi gan. Màá fi hàn yín. Kòkòrò yẹn tẹ́ bá mú lọ́wọ́ máa ń rùn. Èyí tó bá ń dárìn ànìkàndájẹ, òun ni ẹ jẹ́ kí a mú. Bá ti wá mú kòkòrò yẹn, ẹ jẹ́ ká lọ̀ mọ́ ẹyọ atare 9. Bá ti wá lọ̀ mọ́ ẹyọ atare 9, a wá fi sín àtàǹpàkò ẹsẹ̀ wa méjèèjì, ẹ á fi sín gbẹ́rẹ́ sí àtàǹpàkò ẹsẹ̀ wa. Gbẹ́rẹ́ 3 mẹ́ta ni a máa sín. Kí náà pè látàǹpàkò? Ẹ mọ ẹsẹ̀ wa báyìí, ẹ hàn pé ìka 5 lẹsẹ̀ ní, ó ti yé yín. Àtàǹpàkò, kí náà pè látàǹpàkò? Ẹlòmíì ò mọ tí wọ́n ń pè ní, àwọn ará Èkó wọn ò mọ tí wọ́n ń pè ní àtàǹpàkò. Ṣé ẹ ti rí ìka eléyìí? A sín gbẹ́rẹ́ 3 síbí apá òsì. Ẹsẹ̀ kejì náà a tún sín gbẹ́rẹ́ 3 sí àtàǹpàkò. Gbẹ́rẹ́ 3 ni a máa sín. Bí a ṣe máa ṣe nìyẹn. Ẹ má gbàgbé láti bá mi subscribe, ẹ bá mi share program yìí, ẹ bá mi like, kí ẹ comment. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ìbànújẹ́ ó kéré, ó tóbi, kò ní wọlé tọ̀ wá. Òrògòdò ayé kò ní lù fún gbogbo wa jó. A ní rí bá lọ lórí ètò yìí lónìí. Tó bá dìgbà míì, a tún mílẹ̀ tó tún yàtọ̀ sí eléyìí wá. Orúkọ mi ò yí padà. Orúkọ mi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Hafiz Abolade, ọmọ Aramide. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Òrògòdò ayé ò ní lù fún wa jó. Tó bá dìgbà míì, a tún mílẹ̀ tó tún yàtọ̀ sí eléyìí wá. Thanks for watching. Please don't forget to subscribe. Bye.